ìjọ kérúbù àti séráfù Sàkété Òkè Ìgbàlà ló ń gbé wa máa bọ̀ lórí òkè wọn. ó parí àgbọ̀ Jésù làjẹlú Adéọlá mi bàbá Ìgbòho ọlọ́run àgbọ̀ Jésù máa jẹ tẹ́. gẹ́gẹ́ bá ṣe ń ṣe lọ́dọọdún ìjọ kérúbù àti séráfù tó kọ́kọ́ ń gorí òkè nínú ọdún lórílẹ̀‐èdè Benin káfàtà orí òkè tàfi máa ṣí ògùn tuntun nínú ọdún bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà àti ọjọ́ keje ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí òkè máa ń wáyé ìyẹn lórí òkè ìjọ kérúbù àti séráfù Sàkété Òkè Ìgbàlà gbogbo ìwọ tó fẹ́ sílẹ̀kùn tuntun nínú ọdún ẹni ayé ń lé tí wọ́n padà lẹ́yìn ẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ni o fẹ́ fà kótó ra wọn nínú ọdún ẹgbàá lé 23 tètè máa bọ̀ wá sí orí òkè yìí èèyàn orí òkè ìjọ kérúbù àti séráfù Sàkété Òkè Ìgbàlà. bẹ̀rẹ̀ látọjọ́ karùn-ún oṣù kìíní ọdún tuntun títí lọ di ọjọ́ keje láfi ṣẹ́dà orí òkè ọdún yìí ó papọ̀ mọ́ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ tuntun kan ẹgbẹ́ tàbí láṣìírí tágbé síta lórí òkè ńjọ́ náà ẹ wá wo àrà mi rírí gbogbo ìwọ tó bá fẹ́ láti mọ̀ tètè máa bọ̀ wá sórí òkè yìí orí òkè ìjọ kérúbù àti séráfù Sàkété Òkè Ìgbàlà tètè máa bọ̀ àníkù wá wo àrà eléyìí tí ó wáyé lábẹ́ àṣẹ bàbá wa olùdásílẹ̀ ìjọ náà bàbá wa Daniel Ọládùnní ewé gbilẹ̀ ògbójúlẹ̀ àdúrà sọmọ àjẹ́ńkò àní máa bọ̀ lọ́jọ́ karùn-ún oṣù kìíní ọdún tuntun láti bẹ̀rẹ̀ orí òkè yìí ibo gan tiẹ̀ lórí òkè yìí wà tẹ́ bá ti dé ìlú Sàkété ẹ̀yìn débàkì mọ́tò Sàkété ẹ̀ láwọn lọ sí école primaire publique Ọ̀dànrègù ẹgbẹ́ ìgbé báyìí lẹ́wà fún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Ọ̀dànrègù ohun tẹ́ máa rí lórí òkè àwọn nǹkan bíi omi ìtúsílẹ̀ omi àánú omi ìṣẹ́gun omi àṣeyọrí àwọn omi ìjẹ́bí idán gbogbo ogun tí máa ń ba ewé ìyájà èyí tó rí ní àbáwọn ẹ̀mí ẹ̀rí tó o bá ti lò ó níbẹ̀rẹ̀ ọdún yìí gbà wípé ìrẹ́ni tiẹ̀ títí ọdún ò fi parí ọ̀ṣọ́ ọlọ́kọ̀ọ̀jọ̀kọ̀ wà àwọn pàfíìmù ọlọ́kọ̀ọ̀jọ̀kọ̀ náà tún wà àwọn òróró àkàìníye àwọn èèyàn náà kẹ́yìn àwọn àkànṣe ọṣẹ àwọn àlejò lórí tó ń bọ̀ wá sórí òkè èèyàn orí òkè ìjọ kérúbù àti séráfù Sàkété Òkè Ìgbàlà àwọn bíi wòlíì Michael látilẹ̀ Nàìjíríà Maria Àpètù JP bàbá wa Àpètù látilẹ̀ Nàìjíríà bóyá fún àlàyé kàbí èkejì tẹ̀rùn tẹ́ pè ní yóò ẹ pè Olúṣọlá Blessing sórí +229 96 96 11 83 ẹ sì tún lè pe Ògúntolúṣàl 62 19 11 36 tàbí kẹ́tù pé akọ̀wé ìjọ Salakoya Saint 66 27 04 52 orí òkè ìjọ kérúbù àti séráfù Sàkété Òkè Ìgbàlà tó wà ní ẹgbẹ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Ọ̀dànrègù ló sọ fún wa wípé ilẹ̀kùn àánú rẹ ti ṣí ojú ayọ̀ rẹ dé tètè dìde máa bọ̀ wá sórí òkè bẹ̀rẹ̀ látọjọ́ karùn-ún títí lọ di ọjọ́ keje gbà bẹ́ẹ̀ ìwọ náà wà rí iṣẹ́ ìyanu lórúkọ Jésù Kristi Olúwa wa in the name of Jesus. iná kunlé fẹ́jú tòótótó ìbẹ̀rù wòlíì ọmọ ṣubú ọlá o bàbá mi àsọ̀rọ̀ ṣẹ́ni ọ̀rọ̀ tó jáde lọ́jọ́ àná.